tún rádé àṣà kẹ́sì ṣòdún lọ́wọ́ sẹ́yìn náà wà gbàgẹ́ àìná òrósùn ọmọ òkú ọdún ọ̀sìn wà ẹsẹ̀ yẹ ọkọ rẹ ló rán mi wá o wàláyì ọkọ rẹ ló rán mi wá ọkọ rẹ ló rán mi wá o ọkọ rẹ ló rán mi wá ó ní ọkú ọdún ọmọ ṣàbọ̀dún o ọkọ rẹ ló rán mi wá ó pé ìyàwó mi ló máa ń ṣọdún ìyàwó mi ló máa ń ṣọdún ẹ wá bá mi kí ìyàwó mi ló máa ń ṣọdún ìyàwó mi ló máa ń ṣọdún sẹ́ ìyàwó mi ló máa ń ṣọdún ẹ wá bá mi kí ìyàwó mi ló máa ń ṣọdún ìyàdá ní wíwẹ̀ àbágẹ́ wọn gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lẹ́nu làbágẹ́ mo tún ti wá àdé gbàgede nítorí ọmọ olóògùn jọ máa kì í tí o ó ti yálé àwọn bàbá rẹ̀ gangan ọkọ rẹ̀ wọ́n rírì rẹ̀ ló ṣe gbé mi wá bí owó màmá jà máa mọ̀ gbọ́ ó ní làbágẹ́ wá báǹkì ìyàwó mi dáadáa olólóríire obìnrin láwùjọ ni ó tún lọ́mọ tán bí ẹgbàgbé yìí olóríire làbágẹ́ jẹ́ ẹ̀rí akọ́bẹ̀kùnrin olóríire ọmọ láwùjọ ni gbogbo rẹ̀ músẹ́ àwọn ẹ̀dánilọ́rùn ni ó jàre ọmọ rẹ̀ ní sọ bẹ́ẹ̀ àbágẹ́ wọn gbọ́ Òṣogbo òrò kí ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ mo tún rárí àṣà kẹ́ ọmọ sọ̀lá olóríire bàbá láwùjọ ni ó jàre ọkọ rẹ̀ ní ń bọ̀ délé àwọn bàbá rẹ̀ lóṣogbo òrò kí á sálà ẹni tó lóṣogbo ẹni tó lóṣogbo nítorí Zainab ẹni tó lóṣogbo nítorí Àìná ẹni tó lóṣogbo torí Àbákẹ́ o ẹni tó lóṣogbo owó màmá jà má ẹni tó lóṣogbo ẹlẹ́wọ̀n Òṣogbo òrò kí àzálà ó yẹrẹ lẹ́wọ̀n aládé sọ́dún ọlọ́run tí ń bẹ̀ lóṣogbo bàbá ẹ̀yìn lóṣogbo fi wọ́n dání alágẹ́ o Ọ̀ṣun ṣẹ̀kẹ̀sí ọlọ́mọ yẹyọ tí ń bẹ̀ lóde Òṣogbo gangan lóṣogbo fi ń wune orin darúgbó tí mọ̀ jẹ́ sí àjọsùn lẹ́yìn mọ̀ lóṣogbo ni èsù ni wọ́n jẹ́ sùn lóṣogbo àgàrà ni wọ́n jẹ́ sùn nílẹ̀ ẹ̀sà èsù bàbà ilé tó jẹ́ sùn lóró kí bí báwa kì í yín sílé àlejò àjàpá lọ bàbá rẹ̀ ìṣọ́ ládùn Àbákẹ́ olóhùn fújọ máa kì í tí olú ó yàtọ̀ ní ìmọ̀lẹ̀ tó ní abẹ́ òun ni ẹni àwọn ń bẹ lọ́dọ̀ òun mẹ́gẹ̀ẹ́rẹ́ mi kọ́ ọkọ rẹ̀ ní ń bọ̀ yàpá lọ bàbá rẹ̀ lọ Àbákẹ́ olóhùn fújọ máa kì í tí olú ọmọ eré bòkun yẹn wọ́n dẹ ìwọ lọmọ alárò dédé ọmọ sáré jọbí ọmọ pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ ọmọ ọ̀rọ̀ gbàgbẹ́ wọ́n ti wúrò ẹ dákun kan sọ fọ́rọ̀ mú gbàgbé tó rọ́ nísọ̀ lọ́lọ́lọ́lọ́ ọmọ ọba lónìí wéré jẹjẹ ọmọ tán ọmọ láàyò ọmọ ọ̀lẹ́ lápá lásán ọmọ ọ̀lẹ́ fòye ìṣòfò òkè ọmọ ọ̀lẹ́ ìbá ti dá lápá ti gbẹ́ ọmọ láràn mi ọmọ mọ́sẹ́bà ọmọ bàbá omidé ọmọ azọ̀fẹ́ ṣe lérí ẹ̀yìn tún lọ́ máa zọ ọ̀fẹ́ là délé àwọn bàbá rẹ̀ gangan ni àṣeyíṣà ọmọdún ọdún ayọ̀ lọ́mọ ṣe ọmọ mo tún rádé àṣà yẹ́ ọkọ rẹ̀ ló rán mi wá bí o Àìná òrósùn máa gbọ́ bébí wọ̀ láìná kẹ̀kẹ́ lẹ́gùn máa gbọ́ o alẹ́kọ̀ọ́dẹ́kọ̀ọ́lọ́ ni wọ́n ka Àìná o Àìná máa gbọ́ o aládìẹ lába ni wọ́n ka Àìná o ayé olóhùn lápẹ̀rọ Àìná tó fẹ́ dáadáa ni ó jàre àdínà wàrà àjíbọ̀bà rẹ ni wọ́n ka Àìná o jàre àjíjẹran tó tóbi Àìná máa gbọ́ o alẹ́kùnkùn gbàgbà ní sàásù ọdún èjì tó ṣe lẹ́yìn ò ní jáse máa yá dáadáa Abdulaziz yan dá ló gbé mi wá bí adé ò ti yálé àwọn ọkọ rẹ̀ gangan olóhùn lápẹ̀rán ni wọ́n olóhùn lápẹ̀rán ọlọ́rọ̀ alágbogbo dẹ àwọn làṣẹ gbà lọ́nà tó wọ́n sì méjèèjì sí ọlọ́mọ olóhùn ṣe tálẹ̀ fi lẹ́mú wọn lọ́wọ́ náfìdá ti gbà lọ́nà tó kú o náfi pẹ́pẹ́ wúrẹ́ bá sọnù lóhùn ẹ̀dàkùn ẹ̀mọ́ ń lọ wọn bàbá wọn ẹsẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀ràn Àbákẹ́ o àgùntàn bọ̀lọ́jọ́ ló bá sọnù lóhùn wọn ni ẹ̀mọ́ ń lọ wọn rárá bàbá wọn ẹsẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀ràn àti yẹ òkòkò mọ̀gà ló bá tún sọnù lóhùn ni ó jàre ẹ̀mọ́ ń lọ wọn o bàbá wọn ẹsẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀yẹ àwọn tó bá jẹ́ ọmọbìnrin rọ̀ gbẹ̀dọ̀rọ̀gbẹ̀dọ̀ Àbákẹ́ o ó jẹ́ ọmọbìnrin rọ̀ gbẹ̀dọ̀rọ̀gbẹ̀dọ̀ ó bá pọ́n látòkè nílẹ̀ tí Àbákẹ́ olóhùn jọ máa kì í tí olú ló bá sọnù lóhùn wọn ni ẹ̀mọ́
ọlọ́run ọba mo ní wàrà fánà ọmọ kàná léyà ìgbéga ni mo tọrọ fún ṣẹ̀rí àbákẹ́ ọ̀ọ́ni sì jẹ́ ọ̀ọ́ni sì ṣe gbogbo ti dùn wọ́n nínú ọlọ́run oníjó pa ọlẹ́kùn ìwọ onírèlè ọmọ gani lọ́nà ọlọ́run ọba pẹ́pẹ́pẹ́ ló wú sárọ́ ọ̀pẹ́ láyé àṣeyẹsà gbọ́dún o ọgbẹ́ mọ́gbẹ́ mi yọ pé ta ní nǹkan rí ewu ìsí ọ létí ó mọ̀ pọ́ mẹ́rin ọ̀sìn tó ń mẹ́rin oró ọtí mọ̀ sá ọ sì jẹyọ lọ́bẹ̀ ọtí mọ̀ gbẹ́mi náà ni èmi ni làwọn ẹ̀jẹ̀ àjẹwì dára jẹ fẹ́ gbọ́ òpó múlẹ́rọ̀ ní mímọ́ jà lẹ́gàn èèpọ̀ tá a fi fẹ́ sọ ara wà ní oyún nílé bá wúrà mi ó lè jọ mi hàn járe lọ́sọ̀gbọ̀ òròkì láyé olóhùn lágbẹ̀rán o lọ́sọ̀gbọ̀ òròkì ọmọ òṣogbo òròkì ọmọ òṣogbo òròkì láyé olóhùn lágbẹ̀rán o oníjà ṣe mọ́ o àbájá o oníjà ṣe mọ́ o àmì àṣẹ ọdún ọ̀tẹ̀ yóò oníjà ṣe mọ́ mo lọ́dún ọ̀tẹ̀ yóò oníjà ṣe mọ́ ìyàndá ló rán mi wá oníjà ṣe mọ́.